alahali wasallam ẹ̀yin yẹn wá mo fẹ́ sáré pass message ni torí gbogbo nǹkan ó ní ìdí kéèyàn máa tún orí àwọn èèyàn ṣe kéèyàn máa pè wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ tí ń lọ lórí afẹ́rẹ́ yìí pé fídíò tí Yínká Ayéfẹ́lẹ́ gbé jáde nípa interview èèyàn kan tí ó ní òun ti fìgbà kan jẹ́ ọ̀daràn rí especially ẹni yẹn mẹ́sàn-án yìí pé èèyàn 78 ló ṣàgbà táwọn ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ táwọn pa wọn ẹ dákun Yínká Ayéfẹ́lẹ́ ó ti ń ṣe program ọjọ́ ti pẹ́ òun kàn ní kó wọn sọ̀rọ̀ nípa ẹni tó dáràn tó hùwà tí ọ̀dà ẹ̀yìn èèyàn tó tún wá jẹ́ pé ńgbà tó yá Ọlọ́run ti gbà fọ́ lọ́hùn òun ti dàtún bí kí ni problem Yínká Ayéfẹ́lẹ́ ṣé ọba adásìn kankan ni bí òun ṣe program tiẹ̀ ni àwa nítorí wá bí mi nù ní wípé àwa rí àwọn aláìmọ̀ kankan wọ́n wá ń bá a bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ṣé ẹ mọ̀ tó túmọ̀ sí wípé kan dáríjì bí situation ṣe rí ni àárín èèyàn kan bá àwa kọ́ máa gbẹnu àwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yín kò yẹ kẹ́ ẹ dá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n yẹ kí ẹ̀yin àfa yìí kẹ́ ẹ bi ara yín léèrè pé kí lẹ̀ ń pèpè sí gan ṣé ẹ ní tẹ́ ẹ fẹ́ sọ fún wa ṣé ẹ ní iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ jẹ́ because tó bá ti pé Ọlọ́run bá yé yín ẹ mọ Ọlọ́run ẹ bẹ̀rù ẹ̀ ẹ páyà rẹ̀ ẹ ka ọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́run lẹ fẹ́ sí gangan oní ń bẹ́nu yín tí ń gbénu yín ẹ fẹ́ tẹ̀lé òdodo ìkejì ilé ayé gan yé yín ẹ máa burú tí ń ṣẹlẹ̀ láyé látara ẹbọ tó bá yé yín ẹ lè mọ sọ̀rọ̀ rádaràda tẹ́ ń sọ ẹlẹ́bọ ẹbọ ṣíṣe láti ìjọ́ tí Ọlọ́run ti dá ayé táyé ó fi parẹ́ kírímínà ni níta ní ìdí ẹ̀yà àfà ò ní wípé ẹ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá ti sọ pé ẹ má bú wọn ṣé ká má sòdodo ọ̀rọ̀ ni fídíò Yínká Ayéfẹ́lẹ́ ọ̀kan nú àwọn thousands fídíò ní gbogbo rẹ̀ ni ó sì máa jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a máa ní wọ́n máa release ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ewu ni ẹbọ àìmọ̀kan ni ẹbọ ìwọ́gbó ni ẹbọ gbogbo àtẹ́ ń pè ní irúnmọlẹ̀ yìí wọn ò lè bẹ́ èèyàn gbé ọ̀tẹ́ èèyàn ni wọ́n àwọn òrìṣà tẹ́ ń wí ọ̀tọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ẹni tí ń pa èèyàn 78 fún ọ̀dà ní kásùbọ̀ tó ìdẹ́sì tí mò ń sọ̀rọ̀ fídíò rẹ̀ èyí ń tiẹ̀ ìyá rẹ̀ ọ̀pá ni ọ̀pá yẹ ni ó bòyẹ mọ́lẹ̀ nítorí pé babaláwo rẹ̀ sọ fún yín pé tó bá ti bòyá rẹ̀ mọ́lẹ̀ ibi tí wọ́n bá ṣètùtù dé ní tó kù ni pé bòyá rẹ̀ mọ́lẹ̀ tó bá ti bòyá rẹ̀ mọ́lẹ̀ ó lòwó ẹ lọ sí Ìmọ́lẹ̀ TV Yorùbá Ìmọ́lẹ̀ TV Yorùbá ẹ já lọ bẹ̀ èyí wọ́n èmi sẹ́yìn rí ń tèmi ni ṣé irú àwọn fídíò báyìí ṣé kò pọ̀ ni kí lè yìí túmọ̀ sí tẹ́ẹ̀mọ̀ ìyẹn ni pé kásá báwo èèyàn sọ̀rọ̀ yìí pé ẹ jìnnà sẹ́bọ káàdẹ̀ bá jọba gan sọ̀rọ̀ yìí pé ẹ mójútó àwọn ẹlẹ́bọ yìí kí ló ṣàárí tó fi ní ó bo ìyá ẹ̀ mọ́lẹ̀ láàyè ààyè ni o so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yìí àwọn èèyàn gbé jáde àwọn gan àgè tá gbé jáde gbogbo àwọn irú èyí àti irú tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe ní tẹ́ ń sọ fún wa òun ni wípé ká lè gbọ́n ká lè nílàákàyè ká lè ronú jinlẹ̀ yìí pé ẹbọ ìparun ni ẹbọ ṣíṣe ìparun ni àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń wí yìí àwọn òòṣà tí wọ́n ń wí yìí ọ̀gbọ́n wọ́n èé ṣẹ̀dá gidi kí lẹ fẹ́ máa bò gan ṣé ọ ẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ni káàkiri wọ́n ń gbé orí èèyàn wọ́n ń fi orò àìwò àìrí obìnrin dáràn tó bá pàdé ẹ̀ wọ́n ń gbé igbá lórí ọmọ ọlọ́mọ tóun ti dòkú báwọn wọ́n ń pé kéèyàn lọ gbé ẹbọ sórí ìta ní òhò kó o lọ ní òhò àwọn ọmọ ń wọṣẹ lọ́jà ní òhò nítorí wọ́n fẹ́ lówó lọ ìlànà ta ni ìtọ́mọ̀ yìí ṣe ní ìsìn tó gbé ààrẹ bò gbogbo èèyàn ní àwọn èèyàn ń sókó ojú ọmọ dá torí tí babaláwo sọ fún ni wípé ibi tẹ́ tutù kù ni pé bòyá rẹ̀ láàyè wọ́n dẹ̀ bòyá rẹ̀ láàyè káwá sọ fún àbá àkàkọ́ a máa sọ pé ẹ má bínú bí situation ṣe rí ni ẹ̀yẹn lẹ́bọ ẹ má bínú ká ní kọ́ má bínú wọ́n ń sọ̀rọ̀ nípa pé òòṣà gba èèyàn 78 òòṣà ṣẹ̀ṣẹ̀ ń gbá àyàn ni ẹ̀ṣẹ̀ ń pààyàn síbi òòṣà ni a ní ẹ kú níbi òòṣà ó ní nítorí òòṣà yìí lọ́lọ́run fi ń rán àwọn ànábì Ọlọ́run nítorí ẹ̀ ní gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ́ ń gbọ́n ànábì Noah nítorí ẹ̀ ló fi wá ànábì Ibrahim nítorí òòṣà yìí ló fi wá ànábì Musa nítorí òòṣà yìí ni
Ìsá tí wọ́n pè ní Jésù nítorí Ìsá ẹni ẹ̀sìn Júù tí ó wà nínú ẹ̀sìn tó pé ànábì wọn Ọlọ́run ránṣẹ́ tí wọ́n pa àwọn Júù lónìí nítorí òòṣà ni. Lẹ́yìn náà Jésù dé lẹ́yìn Mósè, òun náà ẹ má sin ẹnì kankan àfọlọ́yìn náà ni ní tí Mósè wí náà ẹ má sin òrìṣà kankan, ẹ má mú ẹlòmíì lẹ́yìn Ọlọ́run. Gbogbo àwọn tẹ́ ń jẹ́ kírísítẹ́nì yẹn àtàwọn tẹ́ ń jẹ́ Júù tí wọ́n á parí náà ló sá ọ̀tá ló sá jẹ́ fún Ọlọ́run àti ọmọ ènìyàn. Ó dàbí ọ̀bà àjọta ẹ wo bó ti lọ bọ ìyá tó yẹ pé ó yẹ kó jẹun ọmọ lọmọ tó wá ń jẹ ń yà lọ́pàá ìyá rẹ̀ ó ikú oró ó bóyá ẹ̀mọ́lẹ̀ ni. Ṣé bí gbogbo lọ́dà bẹ́ẹ̀ náà ọ̀fọ̀ tí wọ́n pa sí ṣé ìsọ̀fọ̀ yín ni ìlànà ta ni ṣé bíbélì ni ọkà sí ní àbálùkù àní ìlànà yín náà. Bẹ́ẹ̀ bá lẹ́yìn láàfáà kan tó ń wá sọ́dọ̀ yín àbá orí èèyàn lọ́wọ́ àfáà àbí pásítọ̀ ọ̀dọ̀ yín wọ́n ti kọ̀ náà kó rújú ẹ má máa ṣàbòsí mọ́. Káfà kan wá dín ní ìsìnkú lóhùn ó dùn láàrin gbogbo wa ò láti parí ìjà wa dó láàrin kìnnì ó ti ẹ̀ lè dúró láàrin àwa àti kírísítẹ́nì torí kírísítẹ́nì kò nígbà kéèyàn pààyàn kò nígbà kéèyàn rúbọ kọ́ máa sọ pé ká má jọ búra wa àlàyé ní kájọ ṣe fúnra wa pé àtúnú ṣe àlàyé gan àní sódodo ọ̀rọ̀ Ọlọ́run á sọ Àlùkùránì sọ pé ká pè wọ́n pé ẹ wá ẹjá jọ sọ̀rọ̀ tó jọ yé wa tọ́jọ kanra wa ilẹ̀ akẹ́lẹ́mẹ̀tì ṣàwáwò báyìí lẹ́nà wà bẹ̀yìn nàkó ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tàwhídì ọ̀rọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ẹ̀yàn kan náà làwọn náà ní ibi wọn ti ń ròyìn Ọlọ́run wọn ti ṣubú wọ́n máa sọ pé mẹ́ta lọ́kan ìyẹn ni Islam ṣe kí ni ní kọ̀rẹ́ẹ̀tì wọn lé lórí bẹ́ẹ̀ta wọn kò sí ìlànà kankan tó jẹ mọ́ lànà à ń bóyàn mọ́lẹ̀ à ń pààyàn síbi òòṣà lọ́dọ̀ wọn wọ́n wá takò sani àwọn kírísítẹ̀ wá takò sani ìyẹn tí ẹ lè dúró láàrin àwa pé ká má jà. Àní àwọn ẹlẹ́bọ tá a tún wá wì náà sá lọ kókó gbóró báwọn ni kírímínà níyàn tẹ́rọ́rìsì ni wọ́n ìṣẹ̀ṣe àṣìṣe ni gbogbo òròyìn rẹ̀ ìyí ńlá ní ká ṣàlàyé fáwọn èèyàn ẹ má bá wa parí ìjà àrùn yín ń bì kankan àáfà yìí ẹ̀yà àáfà rádaràda yìí ẹbìrà yín léèrè ṣe é sì mọ Ọlọ́run báyìí ṣe é fẹ́ràn Ọlọ́run báyìí ṣe é ń tẹ̀lé Ọlọ́run báyìí bẹ́ẹ̀ bá ní ẹ̀ ń tẹ̀lé Ọlọ́run kọ̀rọ̀ yìí tẹ̀ ń wí gbangba yìí ẹ̀ ń takọ̀ Ọlọ́run ni Ọlọ́run kò sí ìgbà kankan kọ̀dẹ̀ sí ìwé kankan ìmọ̀ gó ègèsì ẹlẹ́bọ ni. Mistake ni ọ̀rọ̀ ẹlẹ́sìn mi kì í ṣe ọ̀rọ̀ ìtakọ̀lọ́run àwọn àtakọ̀lọ́run àwọn èyí ìtakọ̀lọ́run ni wọ́n sì ń pa ọmọ ènìyàn ìfi ọmọ ènìyàn ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú kẹ́ pákẹ́ destroy rẹ̀ kò sínú ẹ̀sìn kankan àfi àfọ̀dọ̀ àwọn èèyàn yìí dípò kẹ́ wá máa sọ̀rọ̀ pọ́ìntì tá a fẹ́ gbọ́ lẹ́nu yìí pé ẹ̀yin olórí ìsà ẹ lọ túbá ẹ kúrò níbi àwọn nǹkan tí ò dá ẹ má bọ nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọ̀rọ̀ tó yẹ Ọlọ́run ọba àlékí Ọlọ́run ní ẹ sọ fún wọn nìyẹn kílẹ̀ Yorùbá ó lè bá dá àwọn mélòó Yorùbá mélòó ní ẹ̀gán àwa ni Yorùbá àwa lọmọ ọkọ Yorùbá àwa láì fìyàn rúbọ àwa láì pààyàn láì gérí èèyàn láì lu ẹ̀jẹ̀ èèyàn àwọn èèyàn sọ lóòrùn onímọ̀ tó tó ni wá bàbá ń ṣe ọdún wa nínú ẹ̀sẹ̀ tàwa ọjọ́ tàṣí ni báwọn bá ń ṣe tiẹ̀ ìjà ọ̀sùtì ó kù fún ihun ìdèyàn sí gbogbo orí ọ̀hán ni ẹ lọ dojú a máa fún yín lẹ́sì torí pé ẹ fẹ́ máa ṣí àwọn èèyàn lọ́nà kí ni Yínká Ayéfẹ́lẹ́ sí ń pè àṣà kéèsì ni mọ́jọ́ mọ́ rí ọ yà síbi òòṣà mọ́jọ́ mọ́ rí ọ bọ́ sí wọn lọ́wọ́ tó bá bọ́ sí wọn lọ́wọ́ bí ọkùnrin yìí ṣe ń pa èèyàn 78 sí di òòṣà bọ́mọ yìí ṣe gbé ìyá rẹ̀ bò ni wọ́n ṣe gbé wọn náà bò bí náà rí ọ̀pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni so àkàrà àfà kẹ̀kẹ́ kẹ̀kẹ́ sáfẹ́ sọ̀rọ̀ nítorí kan lè sọ pé ẹ̀ sọ̀rọ̀ wọ́n lè máa yèyé ṣé èyí tẹ́ wù fọ́lọ̀ nù nítorí wọn bá kọ̀ndẹ́mù ẹ̀ nítorí wọn bá lóun ò fẹ́ tàbá tí ó sọ̀rọ̀ nípa Ọlọ́run kò sí ègbú wọ́n sì ẹlòmíì àyàfi Ọlọ́run Allah zul jalali wal ikram wọ́n dẹ̀ tó ń tún kankan sọ fún wa pé Ọlọ́run tàwa nínú èdè tàwa nílẹ̀ Yorùbá à pè ní Ọlọ́run tàbí Ọlọ́run tàbí ká pè ní Elédùmarè òun ni wọ́n ń pè lédè Lárúbáwá ní Allah tó lóyìnbó ń pè ní God ẹ má dàrá yín láàmú wọ́n lẹ́yìn kí Ọlọ́run yàtọ̀ wọ́n nímọ̀ ẹ̀dẹ̀ tí ó sọ̀rọ̀ sẹ́lẹ̀ báwo yìí bá nímọ̀ sọ wọ́n máa gbé ìyá wọn bò wọ́n máa fi sára ẹbọ gbé ìyá ẹbò wọ́n dẹ̀ nìkan máa wù àwọn ọlọ́pàá wà ń bẹ ọ̀yá máa wù wọ́n dẹ̀ wù wọ́n dẹ̀ bí lè pè bó ní bàbá aláwo òun ló ní ìṣètò ọmọ yahoo ni ìpèsè tó kù kí ló sọ àwọn ọmọ yahoo di ẹni tí ń pa ẹ̀ tí ń lo obìnrin kí ló dé ebẹ́ bọ̀ yẹn ni
pásítọ̀ ló pray fún lọ́wọ́ ní Ọlọ́run sọ pé lọ mú ìyá rẹ wá àbí lọ mú ìyàwó rẹ wá àbí lọ mọ́ ọlọ́mọge wá àìmọ̀ iye ọmọ tí ń bẹ́ ń gbòòrò tó ti lò ṣé ẹbọ yìí kọ́ ní rìn lára rẹ̀ ní àwọn ọmọ yìí kọ́ ní rìn lára rẹ̀ ni àìmọ̀ ìfẹ́ ń gbé wá sọ̀dọ̀ tíá náà káyọ̀sẹ̀ máa ṣe rúkìá máa kakọ̀ wá nìyẹn lórí kára àwọn tó yá. mo ń bọ̀ wá sọ àwọn àǹfààní tí Islam ṣe wọ́n lẹ́nìkan sọ wípé ẹ sọ nǹkan márùn tí Muhammadu ṣe fún àńlẹ̀ Yorùbá àwọn wà tó wá sọ nǹkan márùn tí àwọn òòṣà tí wọ́n ṣe láburú èyí wọn ẹ máa retí ẹ̀ ó ṣe é ṣe kó jóni tàbí kọjọ́ là mo kàn fẹ́ sọ yìí briefly pé ẹ̀yìn wa àwọn àfáà yẹn gbìyànjú lẹ́nu sọ́hùn kì í sọ̀rọ̀ wọn sọ ẹbọ Ọlọ́run ọ̀fẹ́ ẹbọ Ọlọ́run ọ̀fẹ́ ẹbọ Ọlọ́run ọ̀fẹ́ ẹ̀yin ẹlẹ́bọ ẹ kú òǹbí ẹbọ ẹ túbá ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ lọ wámọ̀ ẹ kú òǹbẹ gbogbo tí ẹ ń ṣe ìtẹ́ ń gbé play card kíní kẹ̀kẹ́ wọn camouflage ni o táwọn àwọn òṣàyè ìgbé èèyàn ni wọn ìyá yẹn wéré wọn ìbá yé èèyàn jẹ ibi náà rí fídíò pọ̀ àwọn èèyàn máa jù ú níta ń wí àáfà níta ọlẹ́tọ̀ àti sọ ni pé takò ẹni Ọlọ́run takò Ọlọ́run lóun ọ̀fẹ́ olórogún ọwọ́ ni ó parí ìjà láàrin ta ni ṣé láàrin Ọlọ́run àti tó mú ẹlòmíì lẹ́yìn Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ni àwọn ẹ̀ka àwọn tí ń pààyàn káàkiri ìjọba ẹgbẹ́ ìgbìmọ̀ kan dìde kí wọ́n pè wọ́n kán wọ́ọ̀nù wọn bẹ́ẹ̀ wọ́ọ̀nù wọn àwọn tí wọ́n bá pa èèyàn wọn wọ́n pa àwọn náà dí o wọ́n pa babaláwo wọ́n pa ẹni tí ó lọ́dọ̀ rẹ̀ wọ́n àfáà tí wọ́n náà lọ sí oògùn tó ń yẹ̀yà wọ́n jọ mú ipò wọ́n jọ yẹ̀yẹ́ yín ni ẹ̀yìn sí ara wa ní Islam o wọ́n pásítọ̀ tó ń yàdọ̀ àwọn ẹlẹ́bọ tó jẹ́ wọ́n fẹ́ ba yí ayé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ bá wọ àtọ́lọ́wọ́n ọba àlekí ọlá jẹ́ àti wọ́n tó lóun wówó káàkiri bọ́lọ́wọ́n bá fún ọ lówó yóò fún ọ lówó bí ọba ní fún ọ lówó bá sì rí ọmọ ìṣètú lọ aláṣírí tiẹ̀ náà ṣètú ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah lódì lọ.